News Update Yorùbá, ojú tó lé, ojú tó kó. Eruku ń ta lálá lórí pápá ariwo sọ̀wọ̀wọ̀ lórí ọ̀dà àtẹ́wọ́ máa kù lálá ìdùnnú aláìlẹ́gbẹ́ ayọ̀ tinú egungun rẹ̀ orí pápá tó ti gbàlejò gbogbo ẹ̀mí títì èrò wọ̀wọ̀ lórí pápá. Mo kí yín o yẹ sí orí ìkànnì ti News Update ní èdè Yorùbá pọ́nbélé ní kálékáko ní gbogbo òde àgbáláyé àwọn ìròyìn gbogbo tó ń lọ bá a ṣe máa ń jára wá síta máa mú wá sí etí gbọ̀yìn ní abalẹ̀ eré ìdárayá la tún wà báyìí solo sport náà ni ẹ̀ ń tẹ̀ ń wò ní ojú ìwòran yẹn rí ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀ láti ibi tí nǹkan dé dúró bẹ̀rẹ̀ láti ilẹ̀ Nàìjíríà gbogbo bí ìròyìn ti ṣe ń lọ káàkiri òde àgbáláyé lórí pápá tó ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ ìdíje ọmọ agbábọ́ọ̀lù kan ti wà báyìí lélẹ̀ tí ó jẹ́ pé ó ti di ọ̀rọ̀ lẹ́nu gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kálékáko lásìkò yìí tó jẹ́ pé ọmọ yìí nínú ikọ̀ kan ní ilẹ̀ Turkey náà ni ló ti ń tàbí elégbé ìyẹn ni pé kò síbi tẹ́yìn ti jayé kò síbi tẹ́yìn sì wà tó jẹ́ pé tóge ẹ bá gbéra tí ìmọ́lẹ̀ rẹ̀ ò ní tàn káàkiri tí àwọn èèyàn ní gbókìkí ẹ̀ ọmọ yìí náà tún ní orin tó tún lu òde pa lásìkò yìí o agbárin gbogbo gbáà ní Fisáyọ̀ Délé Bàṣírù òun náà ni ọmọ yìí nínú ikọ̀ ti àgbọ̀jẹ̀lẹ̀ wa Nàìjíríà látàrí àwọn orúkọ eléyìí tí akọ́nimọ̀ọ́gbá àwọn àgbọ̀jẹ̀lẹ̀ yìí yóò tá a bá sọ̀rọ̀ nípa Ozem Pẹ̀sírò eléyìí tó fi léde látàrí àwọn ọmọ agbábọ́ọ̀lù eléyìí tí ó gba ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó ń bẹ níwájú ìyẹn lásìkò tá a wà tí a gbàgbé pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Eagles wọ́n ní ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ méjì kan tó ń bẹ lọ́wọ́ wájú wọn ikọ̀ Saudi Arabia àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Mozambique àwọn méjèèjì nádìjọ́ máa ṣe kíni nádìjọ́ máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tá à ń wí yìí tó sì jẹ́ pé láàrin ọjọ́ mẹ́ta péré síra wọn ní ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún ni yóò láǹfààní láti wáyé ìdíje ọ̀hún ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún yóò wáyé ní October 13 oṣù yìí gangan ni o ẹ má gbàgbé o October 13 ni yóò láǹfààní láti wáyé ọjọ́ kẹta sígbà yẹn òun náà ni àtúgbà ìfẹsẹ̀wọnsẹ̀ ti Saudi yóò wáyé ní ọ̀dì 13 nígbà tí ó jẹ́ wípé ti Mozambique yóò tẹ̀lé láàrin ọjọ́ mẹ́ta síra wọn ṣe wá fẹ́ gbọ́ dáadáa ìfẹsẹ̀wọnsẹ̀ tá à ń wí yìí orílẹ̀-èdè ti Portugal gangan ibẹ̀ yóò ti láǹfààní láti wáyé àmọ́ sá ìròyìn ibẹ̀ gangan ni wípé ọmọ tá à ń pè ní Délé Bàṣírù gangan òun náà ni ó tún ti di ọ̀jìnrín atamátàsí láàrin àwọn tán ti pè báyìí tó jẹ́ pé torí ta bá sọ̀rọ̀ pé àwọn ọmọ agbábọ́ọ̀lù tí wọ́n ti pè látàrí pé kán wá sojú fún ilẹ̀ wa Nàìjíríà àwọn ọmọ tó ń ṣe dáadáa fún ilẹ̀ Nàìjíríà ní abala bitọ́mọ yìí náà wà wọ́n ti pọ̀ báyìí ṣùgbọ́n wọ́n wòye pé ọmọ yìí òun náà wọn ò gbọ́dọ̀ mọ̀ pé wọ́n ti pè ó torí pé ògì ẹ̀ ń gbéra lọ́wọ́lọ́wọ́ lásìkò ilé ìta wà yìí nínú ikọ̀ Turkey ìyún lọ ní apá àtibẹ̀ èròǹgbà ọkàn yín àti pé nígbà tá a bá tiẹ̀ dé igun ti ìyànnàná á láǹfààní láti sọ̀rọ̀ ta ni Délé Bàṣírù gan ìgbà wo gan ni ògì ẹ bẹ̀rẹ̀ sí ní gbéra tẹ́ ẹ bá sì gbàgbé tá a bá sọ̀rọ̀ nípa ọmọ kan náà bẹ́ẹ̀ nu ikọ̀ ti Super Eagles lásìkò tá a wà yìí tá a bá sọ̀rọ̀ nípa Boniface ẹ̀ pọ̀ ọmọ yìí náà ògì ẹ̀ ti ń gbéra gidi gan tó ń ta sánsán gan tó ní pé ká fi bọ́ọ̀ sínú àwọn ó ń ju bọ́ọ̀ sáwọn gan kékeré kọ́ lásìkò tá a wà yìí ẹ̀yìn náà wà lápá tibẹ̀ ṣùgbọ́n ọmọ yìí gangan ní ìròyìn tó ń bẹ lókàn àyà àwọn èèyàn pé Délé Bàṣírù wípé ní pípé tán pé tí wọ́n pè wọlé wọ́n kan sára wípé akọ́nimọ̀ọ́gbà ìṣe dáadáa yẹn ní apá tibẹ̀ yẹn ẹ jẹ́ ń kó ní igun tibẹ̀ ẹ já lọ sí inú eré akẹ̀sẹ́ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé nínú ìdíje ti eré akẹ̀sẹ́ lásìkò yìí nǹkan kan náà tún ti ṣẹlẹ̀ ẹnìkan sọ̀rọ̀ lásìkò yìí lélẹ̀ tó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ pé kí èèyàn sọ̀rọ̀ ẹni tó tọrọ sọ náà ni ẹni tó sọ lórí ọmọ akẹsẹ̀lẹ̀ wa Nàìjíríà tá a bá ń sọ̀rọ̀ nípa Joshua ó ní ọ̀rọ̀ Deontay Wilder eléyìí tán sọ pé kí àwọn méjèèjì kan dìjọ ta kàn gbọ̀n tó sì jẹ́ pé òun náà ni ó ti ń di tọrọ fọ́nkálẹ̀ lásìkò tá a wà pé Deontay Wilder ni ó kù tó jẹ́ pé Anthony Joshua yẹ kó dìgbòlù kan dìjọ jà kan dìjọ ṣe ayé tá à ń wí ni wípé rárá o ìyẹn tá a bá sọ̀rọ̀ nípa Barry Maguigan ló kọ ẹ̀ ó ní tá a bá sọ̀rọ̀ pé kí èèyàn lọ dojúkọ yìí ó ní ṣé irú Deontay Wilder wà ní Joshua yẹ kó tún sọ pé òun ó lọ ọmọ bájà ó ní kó lọ wá àwọn tó jẹ́ pé àmì ẹ̀yẹ ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n ní ẹ̀sẹ̀ lọ́wọ́ ìyẹn kìí ṣe iye pé ká gbá ẹ̀sẹ̀ ni mo sọ tá a bá sọ̀rọ̀ nípa wípé kí èèyàn ní àmì ẹ̀yẹ ìyẹn ní bẹ́ẹ̀tì nínú ilé ó ní nǹkan lákàá pé irú wọn gangan ń ló yẹ kí Deontay Wilder ń ló yẹ kó lọ bá kìí ṣe wípé kó wá sọ pé káwá máa tiẹ̀ máa wá Deontay Wilder kankiri ó ní rárá Usyk bẹ́lẹ̀ tó ní bẹ́ẹ̀tì lọ́wọ́ bẹ́ẹ̀ náà sì ni tá a bá sọ̀rọ̀ nípa kí lorúkọ ìkejì rẹ̀ yẹ Tyson Fury ó lóun náà wà ń bẹ̀ tí bẹ́ẹ̀ ti ń bẹ lọ́wọ́ irú àwọn tí ó yẹ kó lọ bá nù ẹgbọ́ ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí tọ́ tá a bá tó dé ìpele náà á sọ̀rọ̀ nípa rẹ̀ ẹjá ṣe bẹ́ẹ̀ rí kọjá lọ sí ilẹ̀ òkèrè torí pé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ṣe bẹ́ẹ̀ pọ̀ gan onílẹ̀ òkèrè lélẹ̀ tí ó láǹfààní láti wáyé yẹn ní àyà ìníbò ní nǹkan ti ṣe máa lọ ẹjá sáré wo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún
lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì níbi tí nǹkan dé dúró ìyẹn lásìkò eléyìí tá a wà yìí. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kan wà tó yẹ pé ìdíje kànrin ni tí ò ṣe fojú fòdá nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí ó láǹfààní láti wáyé lónìí. Bẹ́ẹ̀ tí ẹ ṣe mọ̀ wípé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kan tiẹ̀ tí kọ́kọ́ wáyé lánàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ lélẹ̀ tó jẹ́ pé ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún àwọn èèyàn rò pé bẹ́ẹ̀ ni ó ṣe rí tó ṣe bẹ́ẹ̀ lami mọ́ àwọn ikọ̀ tá à ń wí yìí lọ́wọ́ àwọn Man U nìsín ẹ bá wò wọ́n nìsín kálukú wọn lọ ti aṣọ wọn lọ ti bọ bí abẹ́ kòkò. United aláwọn tó jẹ́ olólùfẹ́ Man U lásìkò tá a wà yìí kálukú wọn ò fẹ́ lè sọ wípé Man U làwọn mọ́ torí ó dàbí ẹni pé akọ́nimọ̀ọ́gbá wọn lásìkò tá a wà yìí gbogbo nǹkan ò fẹ́ dàbí fún wọn mọ́ báyìí torí ibi tí nǹkan dé dúró yìí kéèyàn máa nà yàn tó ti ń lọ bíi mẹ́ta mẹ́rin ní tẹ̀léǹtẹ̀lé lásìkò yìí ó dàbí ẹni pé kinní ọ̀hún ó ti fẹ́ máa mú ojú tì dání. Ikọ̀ Man U tún fìyà panu lánàá lọ́wọ́ ikọ̀ Galatasaray lásánlásán láti ilẹ̀ Turkey náà ni 3-2 ni wọ́n bó sí fún Man U. Ọmọ àlágbá o ẹ̀yin Man U wọn èké ṣe pé èmi ò bú yín o n ò sì yọ̀ yín o ohun tó ṣẹlẹ̀ ó dé bólúgbó mọ́ra ní nǹkan ò ní ṣe yín táàgì á máa gbàdúrà fún Man U lásìkò yìí ẹ̀ka rẹ̀ tí ó fà wọ́n lọ́wọ́ sókè. Ikọ̀ ti Burnley wọ́n fìyà jẹ Luton Town yẹn ní ìdíje ti Premier League lánàá ẹyọ kan ẹjẹ ń sáré fìyàn kan gbogbo àwọn ìdíje ti Champions League ẹjẹ wá dà wọ́n yàn kí n sáré dà sí yín létí. Ikọ̀ Copenhagen pẹ̀lú FC Bayern Munich tún dúró tán wọ́n fìyà jẹ Copenhagen ní àyà àná 2-1 ló bá dé. Bẹ́ẹ̀ sì ni ikọ̀ Arsenal wọ́n ṣubú yakata àwọn náà fi gbèkúrú jẹ o Lens lásánlásán ló lẹ́ẹ̀kọ́ mọ́ wọn lójú bí ikọ̀ Arsenal ti ṣe dáadáa tó lásìkò 2-1 Eindhoven pẹ̀lú Sevilla àwọn méjèèjì méjì wọ́n pàpà parí ẹ̀ sí láyà àná. Ikọ̀ Real Madrid wọ́n ṣe kinní yẹn fún Napoli 3-2 náà ni ó bá dé group C làwọn wà. Union Berlin àti SC Braga àwọn méjèèjì náà tún dúró tán tira wọn. Braga fi nǹkan ṣe ó kọlà ìlú àbàmú ló kọ sí ojú Union Berlin 3-2 náà ni ó láǹfààní láti bá dé. Ìfẹsẹ̀wọnsẹ̀ pọ̀ Inter náà fìyà ṣe ó gbèrú Benfica látẹ̀yìn pẹ̀lú àmì ayò kan sódò. Bákan náà Salzburg pẹ̀lú Real Sociedad àwọn náà dúró tán 2-0 ni Real Sociedad ló fi pa Salzburg lẹ́kún ìyẹn ní apá tibẹ̀ yẹn bó ṣe láǹfààní láti lọ nìyẹn. Ìfẹsẹ̀wọnsẹ̀ náà kò tún ṣe bẹ́ẹ̀ dúró lẹ́ni gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé yóò tún tẹ̀ sọ́wọ́ wájú níbi tí àwọn ikọ̀ gbogbo tí wọ́n tún ti láǹfààní láti máa tàdí rèkèrèkè lórí pápá. Ikọ̀ Atletico Madrid ní ìpele ti group B pẹ̀lú Feyenoord ní òní lọ́wọ́ talẹ́láago 8:15 Celtic àti Lazio wọ́n máa la bí omi tó bá di ní aago 8 lọ́wọ́ talẹ́. Bákan náà ní group F Borussia Dortmund àti AC Milan yóò wà ń bẹ̀. Newcastle pẹ̀lú Paris Saint-Germain ara àwọn tá a bójú wò nù nínú àwọn ìdíje tó ìfẹsẹ̀wọnsẹ̀ tó kàn rìn. Bákan náà ni Young Boys pẹ̀lú Svezda àwọn méjèèjì wọn máa fẹ́ síra wọn la tó bá di ní aago 8. Leipzig àti Manchester City àwọn náà wà ń bẹ̀ lọ́wọ́ aago 8 bó ti ṣe ń lọ nìyẹn. Bákan náà ní group H Royal Antwerp àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Shakhtar Donetsk àwọn náà wà ń bẹ̀ aago 8 kù ìṣẹ́jú 15 ni. Bákan náà ikọ̀ Porto àti Barcelona lọ́wọ́ aago 8 lọ́wọ́ ti alẹ́ bí ó ti ṣe láǹfààní láti lọ nìyẹn. tó ẹjẹ́ sáré ṣe pápá látàrí gbogbo bí tí nǹkan dé dúró lórí pápá ẹ jẹ́ kí n gbé olùyànnàná wọlé Kúnlé Sport ó ti wà pẹ̀lú mi níbí ọ̀ya Kúnlé ọ̀ya ẹ máa bọ̀ ń bí bó ní níbo ní nǹkan dé dúró. a kú akéde àsìkò ìtawà yìí o ẹ̀yin ló ń gbé wa tẹ́gbọ́ arígbẹ́ka àgbẹ̀gbẹ̀ láyé orúkọ tèmi ní Kúnlé Sport ọlọ́run jẹ́ kí o ká máa bá ètò bọ̀. ọ̀dà ẹ ṣeun ẹ jẹ́ ká wò ó láti ibi tí nǹkan tiẹ̀ dé dúró tá a bá sọ̀rọ̀ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ eléyìí tó ń bọ̀ ní níwájú fún ikọ̀ Super Eagles ìyẹn ní October 13 tá a bá wo ikọ̀ Super Eagles ní ìsinmi tí nǹkan dídúró a rí i pé ikọ̀ náà bó tiẹ̀ jẹ́ pé nínú ráǹkì gan a ṣe bí ẹni pé a tún sún sẹ́yìn díẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tá a bá sọ̀rọ̀ nípa àwọn ọmọ agbábọ́ọ̀lù ilẹ̀ wa Nàìjíríà ní agbábọ́ọ̀lù kì í ṣe kékeré kì í ṣe ní ìpèjì ẹ̀yẹ kí ìdẹ́ ṣe fi pé à ń ṣe aṣọ àṣọdùn. kò sí tó ọmọ Nàìjíríà wà lákàkiri àgbàlá ayé abájẹ tún wá bẹ́ẹ̀ ni. so a ní ògo tó lágbára àti wàá lò lọ́wọ́ wa ló kù sí káwọn jẹ́ káwọn ògo wọn yóò máa wọ mi. ó máa wọ mi ẹ jẹ́ ká wo ọmọ agbábọ́ọ̀lù tán ni wọ́n tún ṣètò wípé wọlé báyìí ó ti di ọ̀rọ̀ tí gbogbo kálukú sọ lẹ́nu lásìkò Délé Bàṣírù wọ́n ti pè é òun náà ni ọmọ ojú tuntun tó ṣètò wọlé sínú àárín ikọ̀ ti Super Eagles àtàyàsọ̀ ló wà nílẹ̀ Turkey ojú wo lẹ́yìn fi wò. èmi rí pé nǹkan tó dáa ni kí wọ́n máa mú àwọn ẹ̀jẹ̀ tuntun wọnú Super Eagles náà lè kó máa dáa nígbà tó wà ń bẹ kọ́ mọ̀ rí àwọn kébí akọ́ làwọn máa ṣe apọ̀ Nàìjíríà tá a mọ nǹkan yìí ṣe Délé Bàṣírù yìí ní ìsìtẹ́wá tó ń mú náà wà náà tó bá tó gbá bó ìṣẹ̀kọ̀ ẹ̀sẹ̀ tó bá ṣe dáadáa kóòtù ó lè rí i pé ọmọ yìí náà dáa pé ààyè yìí ó ti rẹ̀yàn bẹ́ẹ̀ dúkọ́ ẹ̀kọ́ ẹ̀yìn kan lára gbójúlé láti ní ààyè yẹn lọ kó ṣe nǹkan tó dáa fún orílẹ̀-èdè kan láti jẹ́ pé irú ààyè gan kí ẹ̀ níyẹn bí ẹ̀rí tàbí mẹ́rin tó lè gbà tí bí ìbá ti ẹ̀ dé lójijì á lè lọ mẹ́ni yẹn wá kó rìpléṣì
ó ń tọ̀hún so ó dáa bẹ́ẹ̀ bí olùkọ́ni ṣe ṣàwárí ẹni tó pé láti lò èmi kí olùkọ́ni kó kú iṣẹ́ akin so kílé bá sì ní kó wá fi akọyọ nínú ìgbésẹ̀ tí wọ́n fi hàn dáadáa kálí ó rí i pé mo máa ṣe so bó ṣe jẹ́ nìyẹn. tọ́ ẹ já kúrò ní agbọ́nni tibẹ̀ yẹn já wọlé sí ọ̀dọ̀ àwọn eléré akẹ̀sẹ̀ lásìkò Joshua ẹnìkan sọ fún wípé McGuigan ó ní pé kí Délé ó ní kí Anthony Joshua kó mọ̀kàn máa gbé orí ojú sí wípé mo sáfẹ́ bá ẹnìkan jà sí mo fẹ́ bẹ́ nìkan Deontay Wilder ni o ó ní Deontay Wilder pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣẹ́ tó ń bẹ lọ́wọ́ Deontay Wilder wípé kò ṣeé dúró wò ni o ó ní lóòótọ́ Joshua náà dá o tó ní ṣùgbọ́n ibi tó ń lọ gangan kàn pé àwọn tó ní bẹ́ẹ̀tì lọ́wọ́ tó ní kí ni wọ́n máa ń pè okùn òyìnbó tó mú ní dání gidi tó wà lọ́wọ́ wọn tó lówúra ní kọ́mọ́jà ṣé rí ọ̀rọ̀ tó níyẹn sọ òótọ́ ọ̀rọ̀ ni ṣùgbọ́n náà ti fẹ́ máa fi àsọdùn kún nípa pé mo kàn fẹ́ nìkan jà ní àwọn tó ẹsẹ̀ nìkan tóbi ju kíní kan lọ ṣùgbọ́n ẹni tó sọ náà ó dáa ni pé bẹ́ẹ̀tì ẹ̀ wà lọ́wọ́ gidi tó lára ní kó bá jà èmi náà rí i pé ọ̀tọ̀ ọ̀rọ̀ ni kìtì pé àkàmọ̀ bẹ́ẹ̀ jà sá tó yan tó Wilder ó jẹ́ nìkan tó mọ tẹ́mọ̀ lágbàáyé kó o ní wo kíní kan ni oníṣẹ́ ìlú fẹ́ bi lọ́wọ́ ló bá jẹun o tiẹ̀ sí bẹ́ẹ̀tì lọ́wọ́ Deontay gan báyìí. wọ́n ti gba gbogbo bẹ́ẹ̀tì lọ́wọ́ rẹ̀ níbi ìjàtẹ̀já lásán ti gba gbogbo bẹ́ẹ̀tì lọ́wọ́ rẹ̀ so kó mú àwọn tó ní bẹ́ẹ̀tì lọ́wọ́ gangan tó ní báńtẹ̀ lọ́wọ́ àwọn yẹn ni kó bá jà kó láti gba gbogbo tó nídìí òótọ́ rẹ̀ ni yẹn sọ so ó yẹ kó náà sàmúlò ọ̀rọ̀ tí wọ́n sọ. ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ò ní kó tẹ̀lé tó ẹ jẹ́ ká wo gbogbo bí nǹkan ti ṣe ń ṣẹlẹ̀ ní ìsìn ìṣubú kan Manchester United lánàá pẹ̀lú ikọ̀ ti Arsenal ẹ jábẹ̀ láti máa yú kí ni tó fàṣubú kí la lè sọ kó fàṣubú. ṣe rí ìṣubú ọkọ̀ Manchester United láti pé kó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní máàcì àná ẹ ti di pé n tó ṣẹlẹ̀ ní òpin ọ̀sẹ̀ tó kọjá níjọ́ sátidé tí wọ́n tọ́lọ tẹ́ gbá bọ́ ìfẹsẹ̀mẹ̀ tí wọ́n gbá pẹ̀lú kọ Crystal Palace òun náà ló tún kọ́ntínú àṣìṣe yẹn náà ló ń lọ ẹ rí i pé ibi ọwọ́ ẹ̀yìn wọn kò mú yẹn tó ẹ̀yìn yẹn ń jò gan nígbà tí agbábọ́ọ̀lù tí ó yẹ pé àwọn àmọ̀ pé àárín gbogbo láàrin ní ń gbá tá a fi ń gbá ẹ̀yìn lọ́wọ́ àlàáfíà ẹ rí i pé kò sí ẹni tí ò sì lè lo ẹsẹ̀ òsì ni ó má sì ṣe wá ibẹ̀ gangan làwọn èèyàn ń gbérù wọn jù ó ní sọfẹ́rábàtì tí wọ́n fi ń gbá 3 so ẹ rí i pé 2 and 3 wọn yóò mú dáadáa tó òmùyányán tó so ń kó bá wọn kí wọ́n kọ́ wájú wọ́n tún wá lọ nà wọ́n mọ́lé. nínà mọ́lé kọ́ ni pé òun ló kọ́ ní ẹ̀kọ́ níròyìn ibẹ̀ òṣèlú nígbà tí òun ò lè nà tó wà sí dáadáa wọn nà ní ṣùgbọ́n pé àṣẹ tí ń wáyé bó láti fẹ́ mú correction bá ṣùgbọ́n olùkọ́ni náà rí i pé àwọn tí ó kó sí tó yẹ kó lò àwọn náà ti ní ìfarapa wọ́n làwọn tó wà fẹ́ ti ikọ̀ yìí bẹ́ẹ̀ ni nígbà tí ẹ bá ní 3 mẹ́ta ní injury sọ́ọ̀ ní injury Malaysia ní injury kí náà wọ́n tún gbé kan náà lọ́dọ̀ Tottenham so Regulion wọ́n náà tún ní injury so àṣìṣe yọ̀mọ̀ wá láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n mi kàn kàn wọ́n pé àwọn tẹ́ ń jọ ń gbá bọ́ọ̀lù náà àti ìjẹta mọ́tàṣe náà àwọn náà rí àǹfààní láti mi àwọn ju mi tí wọ́n mi gan lọ lánàá tẹ́kun wọn ti mú àwọn sàmúlò àǹfààní wọn ni tí wọ́n ti mi àwọn tó pọ̀ jù bá wọn báwọn ní ó ti gbèsè kéne kan àti asọ́lé àìsè ń pè wá asọ́lé manyu tí ọ̀nánà kó sọ kó mú àṣìṣe yẹn lọ kó mọ̀ bí wọ́n ṣe ń ṣe kó bọ̀ mọ́tò lọ́dọ̀ àná àwọn ti mọ̀ pariwo pé ó ṣeé ṣe kó jẹ́ pé góò ní ọ̀jẹ̀. Newcastle pẹ̀lú ikọ̀ PSG kí ni nǹkan tí wò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ báwo ni ó ṣe lọ. èmi rí i pé Newcastle àti PSG ẹ rí i pé ìfẹsẹ̀ tó máa lágbára ni tí ogojú fẹ́ wò pẹ̀lú bí Newcastle náà ṣe ń ṣe nínú àjọ bọ́ọ̀lù tẹ̀kọ́ wọn wá pọ̀lú fún nígbà àkọ́kọ́ yìí tó ní Champions League ẹni pé àwọn náà ń ṣe dáadáa pẹ̀lú nǹkan ẹgbẹ́ bàbá wọn bá AC Milan gbà almighty AC Milan àtàṣe máa pè so PSG tẹ̀ tó bá fẹ́ bá gbà ẹ̀ ó tó wá jẹ́ England nínú wọn ó yẹ kí wọ́n lè mú nǹkan jáde fáwọn èèyàn pé àti ní nǹkan ṣe nínú ìdíje yìí pẹ̀lú bá a ti gbá tá a lọ sókè ìta tá a mọ́ mi wà ní eléyìí tá a tó fẹ́ ṣe yìí náà agbọ́dọ̀ wọ́n kankan ṣe lálẹ́ ṣèmi rí pé PSG ó yẹ kí wọ́n fi yé Newcastle yẹ kí wọ́n fi yé PSG pé àwọn ọmọ kẹ́ni yìí ṣe ó yẹ àwọn láti ṣe so ó yẹ kí wọ́n try láti wá nǹkan ṣe sí lẹ́nìí èyí tí mo fi lágbára Ọlọ́run dúdú lọ́sọ̀rọ̀ oṣù. àmín ikọ̀ Manchester City pẹ̀lú Leipzig ká tó di máa Manchester City àti RB Leicester èmi náà rí i pé Manchester City gbọ́dọ̀ ṣe nǹkan lẹ́nìí torí n tó ṣẹlẹ̀ ní òpin ọ̀sẹ̀ sí wọn pẹ̀lú bí wọ́n ṣe ṣubú yàkàlà táwọn yòrò pé kò sí eré bọ́ọ̀lù ni kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ní eré bọ́ọ̀lù àwọn èèyàn ní kọ́ mọ́ lé mọ́ jẹ lójú ìtẹ́pẹ̀ lérè ìdárayá nù ó borí àwọn kan borí tiẹ̀ náà so ó gba àwọn nǹkan lọ́mìn so bọ́rọ̀ lè dára ṣe jẹ́ nìyẹn so kí PSG kí ó múra lálẹ́ náà ni pẹ̀lú tó fẹ́ gbá pẹ̀lú RB Leicester pé kò ní rọ̀ kò ní gbomi kó gbẹ̀yìn ìdárayá ni agbọ́dọ̀ ṣe kí ni agbọ́dọ̀ múra sí láti ṣe. tọ́ ẹ jẹ́ wo tá a bá ń sọ̀rọ̀ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ àbí ká sọ̀rọ̀ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ ti Liverpool VAR
ọ̀rọ̀ gbogbo ti jáde àbájáde ti jáde kí nìkan tẹ́ rí nípa ìgbésẹ̀ ti VAR ti. ṣe rí a rí pé àwọn tó ń ṣàkóso VAR nílẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n níṣẹ́ láti ṣe pẹ̀lú àwọn adarí ayò àtàwọn tí ń wà ní VAR nílé àti yẹn náà ṣe rí kíní ìlófin kìtì ká mọ̀ ṣe tinú mi ni màá ṣe bàtà gbọ́ audio voice wọ́n rìdíìsì jáde a rí pé ẹni tó wà ní control room nílé agbára kò ṣe mistake torí ó pé ẹni tó wà ní VAR gẹ́gẹ́ tó wọ́n operate pé ntẹ́ mú ntó wọ̀ mú o wọn ò mú lórí fídíò rẹ́fí òmùlò fídíò ó sọ pé òun rí pé kò mú ṣùgbọ́n òun ò sí tó ń ṣe mo lè dáfẹsẹ̀ tó dúró ó lóun ò lè dáfẹsẹ̀ yẹn dúró kí ló dé àríyànjiyàn wà bẹ́ẹ̀ ó yẹ kó dá dúró ni ó náà kó fẹ́ kó dá dúró wà ní okòó tó ṣe sí tó ti lọ náà nìyẹn kó gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ torí pé ẹ ti kó bá ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan ní tó bá ti lè lọ bẹ́ẹ̀ so ó yẹ kó dá dúró kó pèrè fi yẹn pé góò tó mú yẹ góò ni o so kún ó lè rí pé góò ni kó sì mọ gbá bọ́ọ̀lù lọ àti rí ìkẹ́ tó ṣẹlẹ̀ rí nígbà ẹ̀kọ́ ṣe gẹ́sì máa ń yù tí ó sọ pé àwọn ti fẹ́ wọ dẹ́sí nǹkan tẹ́pẹ́ padà tábìlì ọ̀gbọ́n padà pé pẹ́náìtì ti wà lẹ̀ tẹ́tẹ̀ lọ gbangba àti gbìyànjú padà pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ní tó fi sọ náà nìyẹn pé tí àríjìyànjiyàn bá ti wà láàrin rẹfúrí àti nítorí lórí pápá tí VAR tó jẹ́ fídíò àṣìṣe rẹfì wọ́n gbọ́dọ̀ rí tiẹ̀ kó dẹ̀ ṣe kọ̀rẹ́ẹ̀tì wọn lórí àṣìṣe yẹn so kò yẹ kẹ́ni tó wà nídìí VAR kó sórí kunkun bóyá gbá bọ́ọ̀lù tọ́tí àrùn bóyá olólùfẹ́ wọn ni àmọ́ bóyá Liverpool ló sì ti ṣẹ̀ àmọ́ tó fi wá fẹ́ gbẹ̀san níbi máa ṣe ó yẹ kí ìjìyà tó nípọn kí wọ́n á fi jẹ́ èyí tó ṣẹlẹ̀ ẹgbẹ́ ìjà yẹn kété pé afáìnì rẹ òní rẹ́fù ní ọ̀sẹ̀ yìí ti ń bọ̀ ìgbà kó jẹ́ ẹgbẹ́ fún ní fáìnì ní ìfẹ́ nìyẹn. tọ́ àdópẹ́ ẹja máa fèyí ṣe lọ ó jẹ́ pé ọ̀rọ̀ gbogbo pọ̀ lẹ́ ilé tó jẹ́ pé ó wà níwájú tó yẹ ká sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n nítorí ojú ọjọ́ àníri ìjọba àlọ́ ẹ̀yìn èèyàn wa àdópẹ́ àwọn akọ́nimọ̀gbá kankan sọ pé ọ̀rọ̀ fi àyẹ pé inú àwọn dùn sí pé bó ti ẹ̀yẹ kó ń ṣe àṣìṣe pé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ irú ìṣẹ̀lẹ̀ ti Liverpool àti ti Tottenham yẹn pé tí ò bá sí VAR ni kò bá má ti sí gbogbo orú nǹkan tí ó pàpà ń ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ pé àwọn sì tó dúpẹ́ pé VAR wà tọ́ adúpẹ́ gbogbo ẹ̀yin èèyàn olólùfẹ́ wa nílé ní ìkànnì yìí bẹ́ẹ̀ ti ṣe ń tẹ̀lé wa lórí ètò akínyìn gan ìbànújẹ́ kan ò ní kàn yín pẹ̀lú ògo Ọlọ́run a ní gba red card láṣẹ Èdùmàrè orí pápá yìí ó gbé mi àti yín ẹ jẹ́ á máa lọ fún tòní tó bá tó di ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ká tó dìjọ́ máa pàdé ẹ ṣé o tẹ́ ẹ̀ gbọ́ wa ó dáre Solomon ló kọ tèmi Solo Sport èmi pẹ̀lú Kole Sport náà ni adìjọ́ ṣe gbogbo ètò yẹn papọ̀ látà. èmi náà kí àwọn olólùfẹ́ wa ti ń gbọ́ wa èyí tẹ́ fi ń gbọ́ wa ọkùnrin tẹ́ náwó sí o èyí tẹ́ fi ń wò wà kò ní tó ní fọ́mọ́ lójú o ẹ jẹ́ ká pàdé nígbà míì láyọ̀. láyọ̀ ẹ ṣe oríire. News Update Yorùbá ojú tó lé ojú tó kò.